Hello. Ẹ̀yin èèyàn mi, kì í ṣe kékeré o. Ṣé ẹ mọ̀ pé a sọ fún wa pé èní ni kóòtù Mariam àti Naomi àti Ashley. Èní ni kóòtù wọn. Nípa pé wọ́n lọ sue Naomi pé ó gba ọkọ wọn. Ó ṣe gba ọkọ wọn yẹn kábíyèsí kó gba kábíyèsí lọ́wọ́ wọn. Therefore, látijọ́ yìí tó ti ń lọ sí kóòtù. Èní yìí ni wọ́n wá ṣe final. Tọ́ni tọ́ni Naomi ló win ní kéèsì torí gbogbo evidence pé tẹ́ ẹ bá gbàgbé a ti ṣe iṣẹ́ yẹn, a ti post ẹ̀ fún wa. Bẹ́ẹ̀ ni wọ́n ní bọ́n ṣe dé láti court. Wọ́n ní bí Mariam ṣe wà bó ṣe wọlé lọ. Wọ́n níbẹ̀ tí ń gbà tó dé pé ó sọ pé òun ò ní kúrò láàfin yìí o. Òun ò ní ṣe gbọ́, òun ò ní ṣàwọ̀, òun ò ní kúrò fún anybody láàfin. Wọ́n ní ṣe ló ti ẹ̀ ń bá olórí Ashley kó ń bàjà pé Ashley ló sún òun sí gbogbo kan lọ sí kóòtù kan lọ sue Naomi pé kan lọ sọ pé kó gbọ́kọ àwọn ó ṣe gbá ó ṣàwo. Wọ́n ní ṣe ló ti ẹ̀ ń bá Ashley jà gidi gan. Pé Ashley ló pé tóun bá fẹ́ kúrò láàfin pé òun àti Ashley ló fẹ́ kó torí Ashley ń wá ọgbọ́n láti lé òun dànù kóun wá jogún ní ààfin pé irọ́ ló pa fáwọn méjèèjì jọ máa kúrò láàfin together. Wọ́n ní ṣàbẹ̀wẹ̀ sí ní ṣe ìwẹ̀ pé láyé òun wọn ò bí Júpítà nìkan rí kó wá kóun kúrò láàfin. Ẹ̀wọ̀n pọ́n ní 30 days làwọn kóòtù fún. After 30 days tó bá yìí wà ń bẹ̀ pé àwọn nìkan nọ́mbà wá kó ẹrù pé bẹ́ẹ̀ tí wọ́n fún ní as from now láti ní títí di 30 days tó bá ti kó àwọn bọ̀ wá kó ẹrù yẹn fúnra wọn. Bóyá nǹkan tó dẹ̀ mú kí ló ń jẹ́ Mariam bóyá ó lọ gbóògùn jẹ o Ọlọ́run ló yé. Bóyá high blood pressure ló high o torí wọ́n ròyìn pé ó wà critically sick gan ní ilé nínú ààfin. Torí wọ́n ní ṣe ló ń pọ̀ nǹkan lẹ́nu. Wọ́n kọ́ ló ń pọ̀ nǹkan lẹ́nu. Wọ́n ló ń pọ̀ nǹkan funfun lẹ́nu wọ́n ló ń pọ̀ àwọn nǹkan funfun lẹ́nu. Pé kábíyèsí gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní panic pé Mariam ti ń sick pé bẹ́ẹ̀ kí ṣe irú sickness tó ṣe pé tó ń ṣe báyìí pé wọ́n ò rí irú ẹ̀ rí. Bóyá kan lọ sí hospital. Wọ́n ní pé kán yìí pé ìyá onífá pé kí ó wá mọ nǹkan tó ń ṣe torí ó ṣẹ̀ dé láti hospital ó wà healthy nothing do am. Bó ṣe wọlé báyìí ló bẹ̀rẹ̀ sí ní pariwo pé ó wà critically sick. Wọ́n ní kábíyèsí ní kán gbé lọ sí hospital. Pé kán gbé lọ sí hospital òun ò fẹ́ kẹ́ni kankan wá ṣe bákan ní ààfin o. Wọ́n ní kán jẹ́ kí ìyá onífá di bí ìyá kán lè mọ wúlẹ̀wúlẹ̀ bóyá ti spiritual náà fẹ́ tí bọ̀ àbí ti iṣẹ́ bóyá ti hospital dẹ̀ ní káwọn lè mọ̀. Wọ́n nígbà ìyá onífá dé. Wọ́n ní ìyá onífá bẹ̀rẹ̀ sí ní ju ọ̀pẹ̀lẹ́ lẹ̀. Wọ́n bá ní pé nǹkan tóun rí tó ń ṣe Mariam pé poison ló jẹ o. Pé poison ló jẹ òun ló ń disturb ẹ̀. Wọ́n ní báwo ló ṣe máa jẹ poison tá ló fún jẹ. Pé wọ́n ní kán yìí mọ bó ṣe máa tẹnu. Pé poison ló jẹ ló ń ṣe. Pé nǹkan tóun rí nìyẹn. Àwọn á ní kán gbé lọ sí hospital bóyá ó ní nǹkan tí wọ́n lè ṣe sí i. Pé wọ́n sọ pé kán má gbé lọ sí hospital. Pé torí hospital kò kí ń cure poison. Mo tún ṣẹ̀ṣẹ̀ gbọ́ yẹn. Kí ló ń jẹ́ allegedly pé hospital pé kì í ṣọ̀rọ̀ kíni pé since tó jẹ́ pé kíni ó jẹ poison pé kán ṣe ti ìbílẹ̀ fún ó lè pọ̀ torí òun ló ń dà á láàmú. Èmi tí ẹ̀ kọ́kọ́ rò pé bóyá nǹkan tó ṣẹlẹ̀ ní kóòtù lénìí bóyá blood pressure ló high nígbà ó gbọ́ pé wọ́n ní kó páàkì kúrò ní ààfin.
tí wọ́n fún ní just 30 days pé tí ò bá páàkì kúrò pé ìjọba ló ń bá wa kó kàńgá rẹ̀ kúrò láàfin. Èmi tiẹ̀ rò pé bóyá BP ẹ̀ ló rise tó fi wá collapse. Ọlọ́run ló yé bẹ̀ sí. Nígbà tí tán ní ìyá onífá dé, ìyá onífá ní poison àwọn tó ó jẹ. So wọ́n ní wọn ò tí ì gbé lọ sí hospital for now pé bẹ̀ tán yìí. Wọ́n yẹn fi pé wọ́n ní gbogbo èyí tó ṣẹlẹ̀ sí ò tí pé 1 hour. Torí bó ṣe ṣẹlẹ̀ là ń gbọ́. Wọ́n ti pariwo ẹ̀ síta pé pé Mariam ó dé láti court ló bá wà critically sick. Wọ́n mà ló sick gidi gan. So mo ní ẹ jẹ́ n tún gbé ìgbébòrùn yìí tún wá fún àwọn èèyàn mi torí a lè ṣe. A máa feed àwọn fans wa ní nǹkan tó ń lọ ní ààfin. Ẹni tó ṣẹ̀ dé láti court kí lẹ rò pé ó lè ṣe? Wọ́n bá ní ṣé kìí ṣe pé ta ló fẹ́ fún ní poison? Ta ló prepare poison fún? Báwo lòun náà ṣe wá lọ? Báwo ló ṣe jẹ́ pé poison kàn máa dédé lọ gbé poison jẹ? Wọ́n ní ta ló wá fún ní poison torí òun nìkan náà ló ń gbélé. Ọlọ́run ló yé. Wọ́n ní ìyá onífá. Nǹkan tí ìyá onífá rí nìyẹn pé wọ́n ní kábíyèsí ti rò pé bóyá àwọn alálẹ̀ ló tún ké mọ́lẹ̀. Wọ́n tún fẹ́ ṣe ṣíkaṣíka pé torí ẹni kábíyèsí ní kán tètè pé ìyá onífá kí ìyá onífá tún wá bá wọn wò ó torí òun ni overseer àwọn lọ́hùn. Nígbà tí ìyá onífá dé dé pé ìyá onífá ní poison ni. Kí ni ká tí wá gbọ́ yẹn? Kí ni ká tí wá ṣe léyìí sí? Ṣé ó dìídì gbé poison fúnra ara òun jẹ ni pé kí ni bá lè ṣe? Àbí ó ti prepare fún èèyàn ó wá ṣe mistake tóun nìkan lọ gbé jẹ. Ẹ mọ̀ pé wọ́n ní kán má ṣòpò bá wọn jà. Fúnra wọn náà máa fúnra wọn lóògùn jẹ pé kán má ṣòpò bá wọn jà. Ṣẹ́yìn náà rí lójú ayé àbí ẹ rí? Wọ́n ní torí gbogbo aim wa ni pé Ọlọ́run ò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ gẹ́gẹ́ bí Bíbélì ti sọ fún wa. Pé bí kò ṣe pé kí ẹlẹ́ṣẹ̀ kó ronúpìwàdà. Ó kúrò ní ọ̀nà búburú ẹ̀. Ọ̀nà búburú Mariam tó bá lè kọ̀ sílẹ̀ ó mà dà báyìí o. Pa á lénìí, pa á lọ́la. Tójú náà ò bá fọ́, rabọrabọ ló máa wò. Ó ṣe wá jẹ́ pé Mariam nígbà gbogbo bó ṣe ń ṣiṣẹ́ ibi ni ibi ń bà. Bó ṣe ń ṣiṣẹ́ ibi náà ń rí gbogbo ẹ̀. Ẹni kó jáwọ́. Kí Mariam jáwọ́, àìjáwọ́ ẹ̀ ó máa le díẹ̀ o. Pẹ̀lú tó ń kó kábíyèsí tó ń da kábíyèsí láàmú. Kábíyèsí ló ń dà láàmú. Ọlọ́run ló yé. Kí kábíyèsí náà mọ bó ṣe fẹ́ ṣe. Kóun náà kúrò ní hílàhílo Mariam àti Ashley láàfin. Ẹ̀yin èèyàn mi. Òun ni mo ní kí n gbé wá sí yín létí o. Kẹ bá wa dàrò. Bóyá lóòótọ́ ló ń jẹ poison. Bóyá ó prepare fún èèyàn. Bóyá blood pressure. Bóyá ó ṣe dé láti kóòtù ní high blood pressure tó rise. Ọlọ́run ló yé. But according to ìyá onífá wọ́n ní poison ni. Ìyá ti jẹ́ tó ṣe wá lọ jẹ poison. Ẹ̀yin èèyàn mi. Bó bá ṣe ń lọ àjẹkẹ́ tó gbọ́ o. Ẹ bá mi like kẹ bá mi share. Ẹ lè jọ kẹ bá mi distribute. Ẹ kẹ bá mi subscribe yes. Ẹ ṣe bí ṣe tẹ́tí sí wa. Etí ayọ̀ la ó fi máa gbọ́ o. Orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ ṣe bí ṣe tẹ́tí sí wa. Bye.